bàbá wa ṣífì mọ́ mi ilẹ̀ Yorùbá wọ́n ti dé sí ìlú Ọ̀rẹ́ báyìí. Bàbá ti dé sí ìlú Ọ̀rẹ́ láti ṣe ìlanilọ́yẹ lórí Yorùbá nation fún gbogbo ọmọ ìlú Ọ̀rẹ́ àti olùgbé ìlú Ọ̀rẹ́ wípé ó ti tó gẹ́ ẹ jẹ́ á padà sílé. Ìdí pàtàkì tá a fi gbọ́dọ̀ gba òmìnira ní kíákíá ó ní bàbá tún bá wọ ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo báyìí. Ẹ máa tẹ́tí sí wọn. Ìtìlú kọ̀ọ̀kan fẹ́ ká ṣe ìgbà tíjọba Nàìjíríà bẹ̀rẹ̀ ìgbà tí a bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lérí ráìsì 8,500 naira níjọba Nàìjíríà bẹ̀rẹ̀ ráìsì nísì báyìí ráìsì ti di 40,800 nísì báyìí 1,500 ìṣẹ̀lẹ̀ ti di 6,000 naira. Ọ̀nà wo la lè fi gbára wálẹ̀ nílẹ̀ Nàìjíríà láti kó lóko ẹrú tó ní sí pé tá a bá kọjá láàrin Oǹdó sílùú Ọ̀rẹ́ àwọn bèrè wọ́n mọ̀ jí wa gbé tá a bá lọ sílùú oko wọ́n mọ̀ wá kára mọ́kò wọ́n mọ̀ bá gbogbo wa jẹ́ ìdí rèé tá a fi wá lọ sílùú Amẹ́ríkà wípé láti gba sàtífíkẹ́ẹ̀tì UMPO wípé orílẹ̀-èdè Yorùbá a fẹ́ dádúró ebi pa wá ìyà ń jẹ wá lójoojúmọ́ àrínira ní ìdùnnú nílẹ̀ Nàìjíríà ara ní wọ́n dojúmọ́ rẹ̀ Nàìjíríà tàbí wọ́n wọ́ sílùú Ọ̀rọ̀ a lọ sílùú Ọ̀kàkókó a lọ sílùú Ìkàrẹ́ a lọ s'Ógbómọ̀ṣọ́ a lọ s'Ọ̀yọ́ a lọ s'Ìbàdàn ṣèkó ìlú Ọ̀rẹ́ làwọn dé yìí ọmọ ìlú Ọ̀rẹ́ ẹ̀náwó ibà yìí ẹ jẹ́ ká dá orin fọ́lọ́ ọ̀pá tó dá wa lẹ́nu iṣẹ́ ètò ẹni ìdílé fàyọ̀ sóde ilé ayé òkú ayé yìí ètò yóò jáde fàyọ̀ sókè má má jẹ́ kókó èmi ló fi ọ̀dà ọlọ́run yẹn ẹni yóò fi ọ̀dà ọlọ́run yẹn ẹni yóò fi ọ̀dà ọlọ́run yẹn ní gbogbo òrìṣà tí ń bẹ láàyè. Ọlọ́run pè wàgà Ọlọ́run ní tẹ̀wálẹ̀ àní tàbí ìdí tó wá gbé wọn wọ́n gẹ́gẹ́ ní pé gbogbo àgbáyé Amẹ́ríkà London British àwọn NATO tó jẹ́ àwọn alágbára àgbáyé wọ́n ń bèrè lọ́wọ́ wa yí pé ṣé àfaramọ́ kí ráìsì ó di 40,000 bá àfaramọ́ simenti náírà ní 800 naira Dangote ó sọ simenti di 4,500 tá àfaramọ́ ìdí àfaramọ́ àwọn bèrè ró Fílàní ọjà gbádùn oko wa bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tá a bá wá fà wọ́n fún ọlọ́pàá yóò fi wá ẹni tẹ́ ẹ mú ẹ bá tún mọ ẹni tí ọmọ ṣàkọsí yìí. Wọ́n wá ń dààmú wa káàkiri nínú Ọ̀yọ́ state wọ́n tún wá wọ ìlú Ìgàngán èèyàn 47 ni wọ́n pa ní Gàngán. Ẹ tún wá wò ó ní Ìṣẹ́yìn wọ́n pa àgbẹ̀ mẹ́ta nílùú Ṣakí bẹ́ẹ̀ Ṣẹ̀pẹ̀tẹ̀rí bẹ́ẹ̀ Àgọ́ Àrẹ bẹ́ẹ̀ Kéde bẹ́ẹ̀ Òkìkídé gbogbo báàdì wa ní Ògbómọ̀ṣọ́. Ọmọ ìyá wa tó tún wá jẹ́ nílùú Amẹ́ríkà tó ń gbé Amẹ́ríkà olúwa gbé iléeṣẹ́ ọ̀lẹ̀ yìí ó fi ń ra gbogbo àwọn ọmọ Yorùbá lọ́wọ́. Àwọn Fúlàní mọ́tò wà lẹ́yìn wọ́n sì lọ ká mọ́ níbi tí wọ́n ti iléeṣẹ́ rẹ̀ yìí wọ́n sì jí gbé wọ́n pa mílíọ̀nù 5 lọ́wọ́ rẹ̀ wọ́n sì pa á. Ìdílé tàbí wọ́n jáde pé a kì í mọ ìlú òòlù láti lọ mọ sí ẹ̀gbẹ́ ìjẹ́ gbọ́kọ́mọ Yorùbá wọ́n lọ Àbújá láti máa jà sílẹ̀
ìjẹ́gbọ́ rí ó ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ bá wá gbọ́ orí bẹ́ẹ̀ báàsì ṣe ti bẹ́ẹ̀ àwa pe gbogbo àwọn gómìnà wa káàkiri ilẹ̀ Yorùbá wípé báwo la ṣe fẹ́ ní síkírọ́rìtì nílẹ̀ Yorùbá wọ́n wá ní ká dá Àmọ̀tẹ́kùn lẹ̀ Àmọ̀tẹ́kùn tá a wá dá lẹ̀ Àmọ̀tẹ́kùn yìí wá ń ṣiṣẹ́ wọ́n wá gbé ìbọn pàpọ̀ wọ́n wá gbé wọn lé wọn lọ́wọ́ àwọn pèrè títì Boko Haram àwọn lo AK-47 tàbí pa wá ìdí rèé tàbí wá rò pé a ní security nílẹ̀ Nàìjíríà mọ́ àwa dájú láti fẹ́ lọ. Ọ̀rẹ́ wí o ìlú ọ̀rẹ́ tá a wà yìí wọ́n láwọn faramẹ́ ìjọba Nàìjíríà ìlú Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ibẹ̀ ní bàbá wa síbì mọ́ ọmúlẹ̀ Yorùbá pátápátá ni wọ́n tún wá báyìí tí bàbá yìí sì ń sùn báyìí ìgbà wo gan ni bàbá yìí ń sinmi lórí ọ̀rọ̀ Yorùbá nation náà ni. Yoruba nation! Not going back! Thank you for watching. If you're new to this channel,
Consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.